bọ́rọ̀ bá rí bó ṣe rí sáwóró dẹ́ là á fi wádé dẹ́ ìbejì ni wọ́n máa ń fara wọn ni. aṣọ funfun ní sunkún aró ìpìlẹ̀ ọ̀rọ̀ ní sunkún èkejì tán. bàbá kó ewé rẹ̀ jọ tá a sì lu sáwóró dẹ́ yóò tọ́ wa sọ́nà ibi tádé dẹ́ wà. àmọ́ ńgbà tẹ́ ti lé àyàngalú lọ ń lù ú. ta ló lé àyàngalú lọ ń lù ú? àṣebàjẹ́ ṣe bí tòun là ń wí àṣe búburú ẹ̀kú ara fún àyàngalú sá lọ ń lù ú ṣé bọ́ọ̀rẹ̀ ẹ̀yìn ni ẹgbẹ́ ẹ̀ mọ ibi tó wà. bó o ní ṣe mọ̀. nítorí pé ẹ̀ dáa ni ẹ̀yin alábòsí. kábíyèsí. ẹgbẹ́ ló yín sáhùn. ẹ̀yin àgbàjẹ́ ń yọlẹ̀ ẹ̀ dà lẹ́gbẹ́ pọ̀ wájú mi sá. akọni ó bàjẹ́ ìkà ò ṣe tiẹ̀ bẹ́ẹ̀. èmi ni olóyè Peter Fatomilola Ifá ọmọ awo ọmọ bíbí ìlú Ìfisìn Èkìtì ṣùgbọ́n tó wá fi ìlú Ilé-Ifẹ̀ ṣe ibùdó. èyí ti rí kí ló dé? ta lélẹ̀? wọ́n fẹ́ pa wá ní. níbo? ta ni? wọ́n ní ọba ni arápọ̀ ọmọọba náà ló sọ fún mi. ìyá mi ló sọ bẹ́ẹ̀ fún mi o. ọmọ ọba kí lẹ ṣe? nígbà tí mo sọ fún ìyá mi pé ọmọọba ní arẹ́sẹ̀ jábàtà náà. bó ni wọ́n ṣe mọ̀? arẹ́sẹ̀ náà ló sọ fún mi. iṣẹ́ dírámà tá a bá ní ká wí ẹ̀wù ni ẹ̀wù ó wù mí kódà èmi ò tí ì mọ ohun tó ń pè ní tíátà tàbí dírámà nígbà tí mo ti ń ṣeré nígbà tá a wà ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní the Apostolic primary school Ìwárọ̀ lẹ́gbẹ̀ẹ́ Òṣù ìgbà yẹn ni a ti máa ń ṣeré ọmọ onínàkúnà nípa àwọn ìtàn tá a kà nínú Bíbélì Ọlọ́run kàn fún mi lẹ́bùn rẹ̀ a ní ìwọ sọmọ onínàkúnà ìwọ ṣe bàbá ìwọ ṣe nǹkan kan a sì ṣe yóò sì dùn nígbà tí wọ́n bá ń ṣe end of the year activities ibẹ̀ láti bẹ̀rẹ̀ láti nífẹ̀ẹ́ sí eré orí ìtàgé èmi ò wá sọ ìfẹ́ yẹn nù títí tó fi di wípé mo tún wọ modern school àtúnṣe ọdún mẹ́ta náà fi máa ń ka modern school gbà náà secondary modern school mo tún ṣe tó bẹ́ẹ̀ tó jẹ́ pé ńgbà mo wá wọ Ifẹ̀ City College Ilé-Ifẹ̀ èmi àti ọ̀gá mi kan lọ́dún house master wa nígbà náà à ń pè ní Akínyànjú ọmọ awẹ́ kọ́lọ́hún ó fọ̀run kẹ́ làwa jọ dá Ifẹ̀ City Dramatic Society lẹ̀. aṣọ funfun ní sunkún aró ìpìlẹ̀ ọ̀rọ̀ ní sunkún èkejì kankan ajá fún aṣèrò mọ́kùnrin ọmọ ní àlànà pé ọjọ́ tí ń fomi tútù gbé. Ilé-Ifẹ̀ lóyún ó jẹ́ headquarter gbogbo àwọn local government bíi 5 tó wà lónìí nífẹ̀ẹ́ Ilé-Ifẹ̀ náà wá kó gbogbo àwọn ọmọ skul jọ ní kálukú kọ eré wá láṣẹ nígbà tí a sì ṣe ń kọ́ ẹni tí wọ́n yàn gẹ́gẹ́ bí alága chairman of the panel tó máa judge àwọn judge tí wọ́n máa judge lọ́jọ́ náà òun ni late professor Ọlárótìmí ó wá láti University of Ife tí wọ́n ń pè ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University nísìn ló bá wá wo eré wa eré méjì la gbé lọ ìkan sepò kínní ìkan sepò kejì ibẹ̀ l'Ọlárótìmí ti wá ní òun fẹ́ mọ àwọn tán kọ eré yìí ṣé ní wọ́n bá lọ fàmí bá Ọlárótìmí ló wá ṣe ìbéèrè lọ́wọ́ mi pé ṣé mo ti bá àwọn onítíátà ṣeré rí ni mo ní mi ò bá wọn ṣeré bó ni mo ṣe wá mọ̀ eré ṣe bí eléyìí ibẹ̀ ní èmi náà ti ń dùn pé àṣé mo mọ̀ ọ́n ṣe torí tẹ́lẹ̀ èmi rò pé mo kàn ń gbìyànjú ni ó ní mo mọ̀ ọ́n ṣe o bó ṣe gba orúkọ mi sílẹ̀ nìyẹn ló bá sọ mí di ọmọ abẹ́ rẹ̀
ni mo bá darapọ̀ mọ́ orí olókun theatre group, orí olókun players náà ń pè wá. Ìgbópẹ́ náà sọ wá di University of Ife theatre kó tó wá di wípé permanent wa àwa náà di staff. Àtòrí staff wọ́n sẹ́ndì wa lọ training aka drama, àwa ní first set school of drama lábẹ́ Wọlé Ṣóyínká nígbà tí Ọlárótìmí tó ti wá school míì lọ tán lọ sí Uniport. Wọlé Ṣóyínká wá darí wa under Wọlé Ṣóyínká yẹn láti wá kàwé. School of drama tó wà ń bẹ̀ lénìí àwa ní first set. Bí ìrìn àjò iṣẹ́ eré orí ìtàgé bó ṣe di tèmi nu. méjì gúnugún láàlá gúnugún dorí àkàlàmọ̀gbó láàlá àkàlàmọ̀gbó á sì jẹ̀dọ̀. Adìẹ láàlá àtọwọ́ ẹni dọ́wọ́ ẹni àtọwọ́ ẹni dọ́wọ́ ẹni ládìẹ fi dòtú fẹ̀. Adìẹ fún onílé gogoro àgbáyé èyí tí Ifẹ̀ gbójúlé. Wọ́n ní orúbọ nítorí ikú ó ṣe ikú ọ̀pá. Ifá mo gbẹ́kẹ̀lé ọ àgbáyé onílé gogoro àgbáyé. Ifá mo gbẹ́kẹ̀lé ọ àgbáyé onílé gogoro àgbáyé. Àbí ọmọ tí ó yanjú ọ̀rọ̀ wa rèé. Níbi ká ṣeré, eré tí ó kọ́ gbé mi sáyé dáadáa òun ni eré kan tó ń pè ní rẹ́rẹ́rún. Ìdí tó fi gbé mi ayé ni pé lẹ́yìn pa ṣetán lórí ìtàgé Ọlárótìmí fẹ́ ká tún ṣe é fún àwọn tẹlifíṣàn ní WNTV Ìbàdàn láyé ìgbà náà. Bí a ṣe ṣe rẹ́rẹ́rún fún wọn nìyẹn. Rẹ́rẹ́rún yẹn ló wá halẹ̀ tó lámìláká ni wọ́n á ń pè mí láwúwo láwúwo. Àwọn míì kúkú ń pè mí ní rẹ́rẹ́rún nítorí láwúwo ló jẹ́ labour leader nínú eré yẹn. Èdè Yorùbá la sì ṣe. Àwọn eré oríṣiríṣi tó lámìláká bíi Papa Ajasco ìyẹn náà tún gbé mi. Tí mo bá Wálé Adénúgà ṣe for 10 years ní èmi rẹ̀ jọ ní àjọṣepọ̀ kó tó di wípé àlájọṣepọ̀ mọ́ tí olòmíì tún wá ń play Papa Ajasco. Èmi ni Papa Ajasco àkọ́kọ́. Lẹ́yìn ọdún kẹwàá tá a ti ṣe Papa Ajasco la wá ṣúùtì Binta My Daughter. Binta My Daughter yẹn náà mo tún play Papa Ajasco nú ẹ̀. Àwọn eré tó lámìláká tó gbé mi tó ayé fi mọ̀ mí nìyẹn. Adé fún Adigunlá tí ó digun ṣèṣe. Kèká o kejì náà. Ẹ wá wo fáwọn kìkì tí ń sọ. Ẹ dúró ẹ jọ èmi náà jẹ́wọ́ o. Èmi náà jẹ́wọ́ o. Ṣebí Balógun àti Ṣẹ́ríkí ló ń jìyà ẹ̀ṣẹ̀ wọn. Àbí oore kí ni wọ́n ti ṣe fẹ́yìn ọ̀dọ́ rí? Ìfọdé aláṣẹ ọ̀pẹ̀ àbíṣẹ́ wàrà. Ẹ jẹ́ ká parapọ̀. Ilé gbogbo aṣebi lọ kí lè ráyè tó gbogbo ṣe. Èèwọ̀ á sì béèrè wo. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ Balógun. Kí lẹ̀yin wá lọ́dọ̀ àwọn Rúgàlá? Ẹ yá kúrò bí ni kíá báyìí. Ọ̀gá ọlọ́pàá, tábàlà àbára wa jà mọ́, èwo ni ti yín bẹ̀? Ọ̀gá ọlọ́pàá, ẹ fi wá sílẹ̀ àwọ̀ ọjà, ẹ wá àwọn olè lọ. Balógun. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Mọ̀mọ́ ẹ̀. Má ṣe èèwọ̀. Èèwọ̀ ní ẹjọ́ rẹ̀. Tó bá tí a ṣeré ká ṣe Ifá ká ṣe culture èyí wá rọ̀ mí lọ́rùn bí ẹni fẹ́ràn jẹ kọ́ ní nítorí pé ilé bàbá mi ni mo ti jogún fáwá kì í kọ́ mi lẹ́nu bí ẹni jẹ̀dọ̀ ẹran ni ẹni bá fẹ́ gbádùn mi kó lọ wo Ṣàwòròdẹ tàbí Agogo Èèwọ̀ àìmọwọ́wẹ̀ ni àìbá àgbà jẹun. Gbogbo àwọn tó ti ń jẹ́ Ọọ̀ni nílé Ifẹ̀ ni wọ́n máa fi mí ṣe ọmọ. Ọba Àjẹta tí mo bá lóyè
bàbá wa Adérẹ̀mí èmi jìnnà sí ààfin wọn ó níye ìgbà tí wọ́n ṣe àjọyọ̀ tí màá lọ perform fún kábíyèsí ó lè jẹ́ solo performance ó lè jẹ́ ní group performance tó bẹ́ẹ̀ tí kábíyèsí ó dá mi mọ̀ wípé tọmọ ìbá tó bá ti fẹ́ wọlé sí ààfin o má yọ lẹ́nu o ọmọ òun ni o ẹ̀yin bàbá Adérẹ̀mí ni mo ti mọ ọba àná Olúbùṣe òun náà tó wá fi mí sọmọ ńgbà tí bàbá àgbà lọ mi wá jìnnà sí kódà òun ló fún mi lóyè tó fi mí jẹ amúlùúdùn of the Source Ilé Ifẹ̀ ó sì tọ́jú mi ńgbà ayé rẹ̀ lílọ tóun sì lọ bàbá wa tó wá wà ń bẹ ní ìsìn èyí ń fẹ́ mi bí ṣe fẹ́ ojú ni bí ó bá gbúrò mi á ní àmọ́ gbúrò bàbá Peter Fatomilola yóò ní kẹ́nìkan pe nọ́mbà mi tí bá sì ti gbọ́ pé kábíyèsí fẹ́ rí bí èmi náà mi ò ní jáfara àní mo fẹ́ lọ fojú kan bàbá àjọṣepọ̀ tí ń bẹ láàrin wa náà ni wípé bóyá nítorí pé mo mọ culture Yorùbá dáadáa àwọn ọba sì rí àwọn náà ní culture wọ́n sì rí pé mi kò culture mẹ́rẹ̀ mi ò bà wọ́n lójú jẹ́ nípa bẹ́ẹ̀ wọ́n rí pé bàbá yìí ò àmọ́ tójú ẹ̀ ni. tó o bá ti búra tí mo sì sin ọ nígbẹ́rẹ́ èmi gẹ́gẹ́ bí ẹlẹ́rìí láàrin gbogbo yín ó yá. bàbá àmàwò ẹ mọ yọra yín lẹ́nu rárá èmi ò ní búra kankan n ò sì ní sín gbẹ́rẹ́. èèwọ̀ àgbọ́rú ẹ̀ rí èèwọ̀ ní ó léwu. orò tí sọ ní dọba gan nìyí mo lémi ò ṣe. Orísun Yorùbá ìyẹn túmọ̀ sí pé orírun wọn ibi tí wọ́n ti ṣẹ̀ lọ ilé Oòduà ní Orísun Yorùbá ilé Oòduà ní orírun gbogbo Yorùbá títí dé àwọn Yorùbá tán bẹ lókè òkun wọn gbogbo wọn náà mọ̀ pé Ilé Ifẹ̀ ìnílé èmi lèkìtì ni o èmi lọ́yọ́ ni o Ẹ̀gbá ni o kò sí ìtàn tí wọ́n pa Ilé Ifẹ̀ náà ni yóò forí sọ orísun wa nìyẹn ṣẹ́mọ̀ orísun odò ibi tó mi ti sun jáde náà ń pè lórísun ibi táwa Yorùbá ti sun jáde Orísun Yorùbá náà ni orúkọ mi ni Peter Fatomilola ẹ̀yin èèyàn mi ẹ máa wo Orísun tẹlifíṣàn ire o.